Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ nítorí pé ẹ̀yin mú wa wà láyé, mú wa wà láàyè tí ó dára. Ògo ní fún orúkọ yín nítorí pé ẹ jẹ́ kí a rí ọjọ́rú tí ó gbẹ̀yìn nínú oṣù kẹjọ. Ògo ní fún orúkọ mímọ́ yín o. A sì dúpẹ́ nítorí pé nínú yín ẹ̀yin Olúwa yóò sọ wá di òmìnira. Nínú ẹ̀mí a ó di òmìnira tó jẹ́ wípé agbára kágbára kò ní lè borí ọkàn wa. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí àtẹwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ ọgbọ̀n oṣù kẹjọ, ọgbọ̀njọ́ oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé dídi òmìnira nípa ti ẹ̀mí. Dídi òmìnira nípa ti ẹ̀mí. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n. Kọ́ríńtì kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n tí ó kà báyìí pé ṣùgbọ́n ẹ máa fi ìtara ṣàfẹ́rí ohun tí ó tóbi jù. Síbẹ̀ èmi ò fi ọ̀nà kan tí ó tayọ rékọjá hàn yín. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kọkàndínlógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ kẹrìndínlógún. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkẹrìndínlógún tí ó kà báyìí pé Ọlọ́run sì ti ọwọ́ Pọ́ọ̀lù ṣe iṣẹ́ àkànṣe tó bẹ́ẹ̀ tí a fi ń mú gèlè àti ìbàǹtẹ́ rẹ̀ tọ àwọn olókùnrùn lọ. Àrùn sì ń fi wọ́n sílẹ̀ àti àwọn ẹ̀mí búburú sì ń jáde kúrò ní ara wọn. Ṣùgbọ́n àwọn Júù kan alárìnkiri alẹ́mìí àṣejù jáde dáwọ́lé ní àdáwọ́lé ara wọn. Wọ́n pe orúkọ Jésù Olúwa sí àwọn tí ẹ̀mí búburú wà lára wọn, wípé àwa fi orúkọ Jésù tí Pọ́ọ̀lù ń wàásù fi í bú. Àwọn méjì kan sì wà, ọmọ ẹnìkan tí à ń pè ní Skefa, Júù, àti olórí kan nínú àwọn àlùfáà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí búburú náà sì dáhùn, ó ní, èmi mọ̀ Jésù, èmi mọ̀ Pọ́ọ̀lù, èmi mọ̀, ṣùgbọ́n ta ni ẹ̀yin? Nígbà tí ọkùnrin tí ẹ̀mí búburú náà wà lára rẹ̀ sì fò mọ́ wọn, ó bá wọn dìmú, ó borí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n sá jáde ní ilé náà ní ìhòhò àti ní ìfarapa. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Ọlọ́run fẹ́ kí o dàgbà ní ti ẹ̀mí, kí o lè pàápàá di òmìnira nípa ti ẹ̀mí. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n, Ọlọ́run wípé o ní àǹfààní láti fi ìtara ṣàfẹ́rí ẹ̀bùn tí ó tóbi jù. Nígbà tí mo ka ibi kíkà náà, mo sọ fún Ọlọ́run, Olúwa, fún mi ní ìlọ́po méjì ẹ̀mí Èlíṣà, ìlọ́po méjì ẹ̀mí Pétérù, ìlọ́po méjì ẹ̀mí Pọ́ọ̀lù, ìlọ́po méjì ẹ̀mí Jésù Kristi Olúwa wa nígbà tí ó ṣiṣẹ́ ìránṣẹ́ rẹ̀ nínú ayé. Bá mi pa gbogbo rẹ̀ pọ̀ kí o sì ṣe ní ìlọ́po méjì. Ó fèsì wípé bá mi pa gbogbo rẹ̀ pọ̀ kí o sì ṣe ní ìlọ́po méjì. Ó fèsì ó wípé mò ń béèrè fún àwọn ìyọnu nítorí àwọn ènìyàn kò ní jẹ́ kí n sinmi. Mo wí pé mo fẹ́ ẹ síbẹ̀ nítorí mi ò lè ṣe àìjẹ́ ohunkóhun mìíràn yàtọ̀ sí òmíràn nínú ẹ̀mí. O gbọ́dọ̀ pa ọkàn rẹ pọ̀ láti má jẹ́ Kristẹni lásán láti òní lọ. Bí o bá fẹ́ di òmìnira nípa ti ẹ̀mí, ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkíní kọ́ wa pé o gbọ́dọ̀ jẹ́ olóòótọ́ sí Èlíjà rẹ. Nígbà tí Èlíjà fẹ́ fi ayé sílẹ̀, Èlíṣà tẹ̀lé e ní ẹ̀ẹ̀mẹ́ta. Ní ìgbà kọ̀ọ̀kan, Èlíjà wí fún un pé kí ó padà, ṣùgbọ́n ó kọ̀. Èlíjà tìrẹ ni bàbá rẹ nínú Olúwa. Nínú ìwé àwọn ọba kejì orí ìkejì ẹsẹ̀ ìkẹsàn-án dé ìkáǹdógún, nígbà tí Èlíjà ń lọ, Èlíṣà gba ìlọ́po méjì ẹ̀mí rẹ̀. Lọ́jọ́ kan, mò ń gbàdúrà pé kí àwọn ọmọ mi kí ó ga jù mí lọ. Ọ̀kan nínú wọn wípé ẹni tí yóò jù yín lọ lè ṣe kó má jẹun mọ́ láíláí nìyẹn o. Ó sọ èyí nítorí bí mo ṣe máa ń gba ààwẹ̀ ní ìgbàkúgbà. Ṣùgbọ́n mo sọ fún un pé kí ó má yọ Ọlọ́run kúrò nínú ọ̀rọ̀ náà.
kò ní ṣe bí Ọlọ́run ṣe mú bàbá rẹ nínú Olúwa tóbi tó, ìwọ náà lè tóbi jùlọ nípa pé a ó fi ọlá fún ọ, ó sì jẹ́ olóòótọ́ sí. Èlíṣà gba ìlọ́po méjì ẹ̀mí Èlíjà nítorí ó lépa àfojúsùn kan náà gẹ́gẹ́ bí rẹ̀. Kọ́ láti máa ṣe ìránṣẹ́ fún ẹni tí Ọlọ́run fi ṣe olórí rẹ nípa ti ẹ̀mí. Nínú ìwé Ọba kejì orí ìkẹta ẹsẹ̀ ìkọkànlá dé ìkejìlá, Bíbélì sọ fún wa pé Èlíṣà ṣe ìránṣẹ́ fún bàbá rẹ̀ nínú ẹ̀mí lóòrèkóòrè. Kò pẹ́ lẹ́yìn ìgbà náà, nínú ìwé àwọn Ọba kejì orí ìkẹtàlá ẹsẹ̀ ìkẹrìnlá, tí a kà pé ọba pè é ní bàbá. Bí o bá ní ìfarajì sí fífi ọlá fún àwọn bàbá rẹ nínú Olúwa nípa sísìn, ìwọ yóò gba nǹkan tí o ṣe kí o sì làkàkà gan nínú ẹ̀mí. Ìwọ yóò gba nǹkan tí ó yẹ kí o làkàkà nínú ẹ̀mí kí o tó rí. Ẹnìkan sọ ní ìgbà kan pé irú kìnìún lágbára ju orí ajá lọ. Bàbá rẹ nínú Olúwa jẹ́ kìnìún tirẹ̀. Bí o bá ní ìfarajì sí títẹ̀lé bí o ṣe ń tẹ̀lé Jésù, bí o bá ní ìfarajì fún títẹ̀lé bàbá rẹ nínú Olúwa, bí bàbá rẹ nínú Olúwa ṣe ń tẹ̀lé Jésù, o lè ṣe àwọn ohun ńlá ju ìgbà tí o bá dá wà fúnra rẹ lọ. Kókó ọ̀rọ̀: o lè di òmìnira nínú ẹ̀mí nípa fífi ọlá àti jíjẹ́ olóòótọ́ sin aṣíwájú rẹ nípa ti ẹ̀mí. Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́ láti jẹ́ olóòtítọ́ nípa sísin àwọn aṣíwájú wa nínú ẹ̀mí. Dídùn púpọ̀ sókè lọ́bẹ̀ oge. Olúwabùkọ́lá aya kó ní ó kọrin sí ti nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.